Ojú wáyé ò wáyé sá málámálá, ó máa bójú ọ̀run òkùnkùn lójú bolẹ̀ mo ní ẹ̀ẹ́rẹ́ yìí. Kíní dé sí Yorùbá ò ọmọ aláyé, kíní ṣẹlẹ̀ sí Yorùbá ò ọmọ Oòduà o. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí òkun àti ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà. Mo ṣe ládùúrà yìí pé orí wa ò ní ṣàtakò ẹsẹ̀, ẹsẹ̀ náà ò sì ní ṣàtakò orí fún wa. Gbogbo abẹ́ abádojúkọ ọ̀nà ni wọ́n máa jẹ́ o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wò mí wò, ẹ wo àwòrán yìí, ẹ fojú ayọ̀ yín ló jẹ, ẹ wo àwòrán yìí. Àwọn bàbá wa máa pè é ní imí ọjọ́, wọ́n á tún máa pè é ní imí oòrùn. Imí oòrùn yìí gbajúmọ̀ káàkiri. Olóyìnbó máa pè é ní sọ́fọ̀. Òwúlò tó pọ̀ rẹpẹtẹ. Àìmọye nǹkan ló wúlò fún imí ọjọ́. Ń pa kòkòrò. Wọ́n fi ń tú ìdè. Wọ́n fi ń ṣí ọ̀nà. Wọ́n fi ń já ìdè kúrò lára. Mo pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kẹ́ wá fi ẹnu mẹ́nu kẹ́ fìtèmétè kẹ́ sì sẹ́nu kẹ́m. Ẹ yá mi létí tọ̀tún ẹ fi tòsí lẹ̀. Kí ni wọ́n á ń wí? Ẹni tó bá fẹ́ kọ́gbọ́n kì í sọ pé kílẹ̀ nìkan wí o. Tí ẹ̀ dúró kọ kẹ́kọ̀ọ́ bẹ̀. Wọ́n ní bí àwọn bàbá wa kan wọ́n ní dánwò. Wọ́n ní dánwò ló bí yóò gún báre. Tó o bá dán nǹkan wò, o lè mọ̀ bí bírọ́ ni bóòtọ́ ni. Ọ̀gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé àwọn ní ogun promise and faith. Kásàdé nǹkan yẹ. Ogun kan ni. Gbọ́. Ogun kan ni. Ọ̀tọ̀ ní àgbàná, ọ̀tọ̀ ní àṣeyìrí, ọ̀tọ̀ ní àmúbọ́, ọ̀tọ̀ ní àkọ̀tì, ọ̀tọ̀ ní ẹtì. Gbogbo wọn ò jọra wọn o. Ọ̀tọ̀ sì ní òṣì. Ṣàgbọ́bìyẹ àrùn yìí ta kàkà àrùn ní o. Ìmá bá ìṣẹ̀dá jà ní ayé ò ní bá gbogbo wa jà. Lára àwọn àrùn yìí náà láti rí àtakò. Àtakò gbogbo ohun tẹ́nìyàn bá ti fẹ́ ṣe àtakò ọmọ àdìdé ni. Gbogbo títí bá ń gbọ́ mi. Ẹ̀mí kàmí tí ó dìde àtakò lérí ìrìn àjò ayé yín Ọlọ́run ò ní jẹ́ kẹ́ fọ̀rọ̀ lọ. Ẹlòmíì ò mọ̀ ni ó ní àníyàn dáadáa lóòótọ́ ṣùgbọ́n ní tó fọ̀rọ̀ lọ ẹlẹ́mìí àtakò ni. Ìwọ tó fẹ́ lọ ìlú èbó àbọ̀ fẹ́ dáwọ́ lẹ́sẹ̀ kan wá lọ fọ̀rọ̀ lu ẹni tí ò fẹ́ràn rẹ. Ọmọ wa ní oṣó ni àjẹni bẹ́ẹ̀ sì ni ẹlẹ́mìí àtakò lọ fọ̀rọ̀ lọ. Ẹ gbọ́ àtakò. Àwọn ẹ̀dá kan náà ń bẹ tó jẹ́ pé olójú àtakò àwọn máa fojú pa ògo mọ́yàn lára ni. Ẹ̀sùn mẹ́jà lọ wò wọ́n sì fojú dabẹ̀rú láì sọ̀rọ̀. Gbogbo ojúkójú tí máa fojú pa ògo ìràwọ̀ mọ́yàn lára kò ní wo gbogbo ojú tí gbogbo etí tí máa ń gbọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ náà ni ọwọ́ kọ́wọ́ ń bẹ tí wọ́n gbọ́dọ̀ dáwọ́lé nǹkan èèyàn wọ́n gbọ́dọ̀ kọ́ ọ́ bọ̀.
àwọn ẹlẹ́nu oró sì ń bẹ tí wọ́n gbọ́dọ̀ dá sínú ọ̀rọ̀ ayé èèyàn ǹjọ́ àwọn bá ti dá sọ́rọ̀ ayé èèyàn báyìí ọ̀rọ̀ ń tọ̀hún dàrú ni. ẹ gbọ́ ẹ yá mi létí tọ̀tún ẹ fi tò sílẹ̀ ṣé wàá rí promise and fail yìí kásàdéhùn kọ́ má bọ̀ sí i. àwọn bàbá wa máa dà á pè ní àmúbọ́ wọ́n ní àmúbọ́ ṣẹ́gbọ́ àwọn àmúbọ́ kan ń bẹ tó jẹ́ pé àfọwọ́fà ni bẹ́ẹ̀ sì ni àwọn àmúbọ́ kan ń bẹ tó jẹ́ pé ayé ló fi sínú ẹrù fún yàn gbogbo títí ń gbọ́ mi ayé ò ní fi àmúbọ́ sọ́nù ọ̀rọ̀ ayé yín o. àmúbọ́ àbí kásàdéhùn kọ́ má bọ̀ sí tó lóyìnbó ń pè ní promise and fail káyé ọba yà ládéhùn kó sì yẹ ọ̀tọ̀ lẹ́ràn kórìíra o a sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn o sórí ohun tí mo fẹ́ fi lẹ̀ yìí lọ́ọ́ ṣe ìwọ sá máa pariwo ìwọ sá lọ́ọ́ ṣe máa lò ó kó o sì tẹ̀lé kìlọ̀ ohun tí ṣẹ̀dá rẹ̀ fẹ́ àti ohun tí ṣẹ̀dá rẹ̀ ọ̀fẹ́ ó rí i pé ó rí àánú gbà. ìwé ní sẹ́bi oríṣi mẹ́ta látara ìmí ọjọ́ ìwà àṣẹnu kẹ́mú tọ́ba díjọ́ míì á máa bá a lọ. mo ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé èmi ọmọ yín ni Lukman ọmọ yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà bẹ́ẹ̀ ti fìdí lórí àga yìí ọyẹ ẹ má pariwo kẹsẹ̀nu kẹ́mú mi ṣe ti gbọ́ ẹ má pariwo. mo fojú ayé o ayé ṣá málámálá mo máa bójú ọ̀run mo lójú bọ́lẹ̀ mo ní ẹ̀ẹ́rẹ́ yìí. kíní dé sí Yorùbá o ọmọ aláyé kíní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Yorùbá ní ẹni tó bá ní òwú òwú a jẹ́ pé ìwọ̀nba tí ó fi tanná òun ló mú bẹ́ẹ̀. ẹ tọ́jú ìmí ọjọ́ yìí tó jẹ́ òríjínà èyí tó pupa róróró báyìí ẹ̀rí pé lè mọ́ dáadáa ọyẹ ẹ lọ ẹjọ́ kunná gbáà ẹjọ́ ṣe kí ni mo pè é ẹjọ́ kó kunná gbáà ẹ kó sí ẹ̀gbẹ́ kan ẹ kó sí ẹ̀gbẹ́ kan ẹ lọ ìkú ọ̀bọ̀ òun náà ó kunná gbáà ẹ kó sí ẹ̀gbẹ́ kan odidi atare tó tóbi dáadáa ẹ lọ ẹ bó èpo ara rẹ̀ kúrò lára ẹ má jẹ ọmọ wóró kan ẹ má jẹ ọyọ sọnù ẹ lọ kó kúnná ẹ kóhun náà sẹ́gbẹ̀ẹ́ kan. egbò túdé ẹ lọ kó kúnná ẹ lè fẹ́rọ lọ o ẹ kó sí ẹ̀gbẹ́ kan. ewé kan bẹ wọ́n ń pè ní ewé kẹlẹrùgbẹrù tí n bá sọ̀rọ̀ fún wa gan ama rẹ ti ṣéwé yìí ní jẹ́wé kẹlẹrùgbẹrù bẹ́ẹ̀ ni bọ́ọ̀bá mọ̀ ọ̀bọ ọ̀dájọ́ òyìnbó oníwọ̀n wá ewé kẹlẹrùgbẹrù wọn ó gbélé ọ lọ́wọ́ ni lọ́dọ̀ àwọn eléwé ọmọ sàn-án ọ̀dọ̀ wọn ni ẹ máa lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ gidi ewé ọmọ títà wọn máa ń kọ́ ni láti kékeré wọn kọ tí wọn dá a mọ̀ ewé kìnínní ewé kìnínní ewé kẹlẹrùgbẹrù là ń pè ní ewé rere
ewé rere ni ṣe mọ̀ pé rere oríṣi méjì ló wà rere akọ ńbẹ rere abo ńbẹ ẹ já ewé yìí èsèun tá a lọ ra ẹ má lọ ra tọrọ ní má jẹ̀mú iṣẹ́ yìí ní má jẹ̀mú ni ṣe rí rere tó dúró tọ́jú akọ ẹ já ewé orí rẹ̀ ẹ wá egbòdì rẹ̀ rere abo tó dúró ẹ já ewé orí rẹ̀ ẹ wá egbòdì rẹ̀ ó pé wọn ṣọ́ra wọn nù ẹ wàá dà méjèèjì papọ̀ ẹ gùn ẹ lọ tí ó kúnná ẹ yọ igi inú rẹ̀ kúrò níbi egbò yẹn tẹ́ bá ti pa èpo ara rẹ̀ ẹ wàá yọ igi inú rẹ̀ ẹ yọ sọ́tọ̀ ewé yìí àtẹgbò méjèèjì àtẹwé méjèèjì ẹ gùn pọ̀ tó bá ti kúnná lọ́mú kí lẹ wàá fi ṣe torí àwọn tí wọ́n ń jí fídíò wa gé èmi ọmọ yìí náà lùkúmọ̀nà máa ẹ lárí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ lórí WhatsApp group +234803298 +234803298 ẹjẹ mi dábàá abẹnà kan sí +22954651928 +22954651928 ẹ̀mọ́dọ̀. ẹ wàá gbogbo jàǹgbára tẹ́tí gún tẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wàá dà lé lórí ẹ wàá rọra máa gún wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ rọra máa gún wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa gún wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa gún wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ba ti kúnná tán ọṣẹ funfun là á fi kó ọṣẹ funfun là á fi kó tọ́ba wa kó tán wọ́n ní dá mi tà mí kí wọ́n lé alámọ̀là kálukú ní wàá sọ pé ẹ̀dá ló owó ni mo pa o tí a fẹ́ gbẹ́ni wá lọ bí wọ́n ti ń ta àmàlà kálukú ọmọ akọ́bí ẹ̀ta fẹ́mi náà mo ti dúró ti pẹ́ ẹ̀ta fẹ́mi náà mo ti dúró ti pẹ́ ìgbàkọ tuntun ìgbàkọ tá a máa fi kọ àmàlà onígbà yẹn lẹ́yìn orí ẹ̀ lẹ́ẹ̀ kó sí. mo fi ọlọ́run ọba tó dáyé dọ́rùn mo fi búra fún ọ lọ́ọ́ lo iṣẹ́ yìí lọ́ọ́ lò ṣùgbọ́n ìwọ tó o bá jẹ́ olómi tútù omi tútù ni o fi wẹ̀ ẹ́ ìwọ tó o bá jẹ́ pé o ò léèwọ̀ omi gbígbóná wẹ̀ ó yìn ọlọ́run ọba lógo promise and faith yìí ó kúrò nínú ìrìn àjò ayé rẹ̀ ẹlòmíràn máa béèrè pé sóníṣẹ́ ọwọ́ lè lọ tálá àjẹmọ́jú ẹni tó bá yẹ ká yọ máa yáwájú rẹ̀ tí wọ́n ń fò dá tí wọ́n ń lọ bò mí ẹ mọ̀ pé nǹkan ti akọ̀tí ti bá nìyẹn akọ̀tí oníwọnú ayé wa o. àìmọye ọlọ́mọge lọkùnrin yóò promise fún wọn fẹ́ wọn ó sì já jùlẹ̀ wọn bọ́ rẹ̀ lọ tàbí wọn bẹ́ẹ̀ lòmíì lọ akọ̀tí oníbà gbogbo yín tọmọtọmọ ẹni ò pé o torí ara rẹ̀ ṣe ṣùgbọ́n torí ọmọ rẹ̀ ṣe oògùn orí afẹ́fẹ́ eléyìí oṣù oògùn orí afẹ́fẹ́ ń ta ti lòlòlò ní ẹnìkan ìjọba àfògùn sínú kú gbogbo èyí akọ́lé kí láàbù ṣe ká fi tọrẹ káyọ̀ ṣàdúrà fún un gbogbo ẹni wọn bá lò ó dúpẹ́ ẹ sọ pé dení lára èmi ọjọ́. Yorùbá sọra wọn ti bọ́ọ̀lù fáráyé bá. Ẹ̀yà tí ó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n gbé wúrú. Àwọn tí a lè fẹjọ́ sí ti jẹ́ ní àdìgbà Yorùbá jókòó sí dẹ̀rẹ̀dẹ̀dẹ̀ wọ́n fọwọ́ jọba. Bí àgùntàn tí a bọ̀ rẹ̀ kó bọ̀ ìṣọ́ ilẹ̀ o. Nígbà tí Ọlọ́run bá fún wa ní dúkìá tá a tún láàlè ló ọkọ̀ ayẹ ká ronú. Mo fún yín ní ọ̀yọ́ kù torí bí n bá yọ kù kò sí ohun tó fẹ́ ṣe fún mi. Tí n bá sì fún yín pé kò sí ohun tó fẹ́ dànù ayé mi. Kí n fún yín kó pé kẹ́ ẹ ṣàdúrà fún mi mo ní ìdí nìyẹn. Tẹ́nìkan bá pèrè ní bàbá ọgbọ́n tẹ́ ẹ bá ti bá lùkúmọ́nà ọmọ ẹ̀ dáre mbẹ́ kì í ṣe mi. Tọ́ńtọ̀ tẹ́nìkan bá sì bá yín sọ̀rọ̀ tó lóhùn ní aṣojú mi ní aṣojú èmi láṣojú ara mi. Bàbá bẹ́sì wọn ò ní gbé kọ́ọ̀lù o ìgbà bá tó dọ̀ lóhùn bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Tẹ́ bá pé nọ́mbà Nàìjíríà mi tí ọba lọ pè mí lórí WhatsApp sí Nàìjíríà ni ń dọ̀ lóhùn lórí WhatsApp Nàìjíríà ń dọ̀ lóhùn ẹ sọ kó dé ní. Ẹ sọ kó dé ní. Ẹ sọ kó dé ní. Ẹ sọ kó dé ní.
àwọn ẹlòmíì máa ń ní kòkòrò ara yíyún tara ọkàn máa yún wọn yóò máa yún wọn láì nítumọ̀. ẹ lọ ní ọjọ́ yìí ẹ lọ ẹ kó ọ̀dọ̀ ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ lọ wá ewé ìràwọ̀ ọlẹ̀ ẹ gún lọ́múlọ́múlọ́mú tútù rẹ̀ ní ẹ lò tútù rẹ̀ ní ẹ lò ẹ kóhun náà sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ gbọ́ tẹ bá ti wá kó jọ bẹ́ẹ̀ tán ẹ wà lọ wá ewé àsùnwọ̀n òyìnbó ọ̀mùnú rẹ̀ ẹja kí ni wọ́n ń pè ní ọ̀mùnú èyí tó ṣẹ̀ṣẹ̀ yọ tó kéré tí ò tí ì ṣe bògàdàbògàdà bí àwọn yòókù ẹja ẹjọ́ pọ̀ ewé yẹn pọ̀ ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wúlò rẹ̀ àsùnwọ̀n òyìnbó ọ̀pọ̀ ní Bẹ̀nẹ̀ wọn ò mọ̀ wúlò rẹ̀ ó sì lè jẹ́ fáwọn tó mọ̀ wúlò rẹ̀ wọn ò ju péréte lọ tọ́lá àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ nílùú Bẹ̀nẹ̀ bámú o tó ẹ wá gún gbogbo ẹ̀ pọ̀ ẹ̀tù ìbọn òríjínà ẹ̀dá sí ẹ̀gùn pọ̀ ẹ̀pọ̀ mọ́ òrí ẹni tára bá máa ń yún ẹni kọ́ máa fi para ara rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa dán ààrẹ ọ máa dán ni ẹni tí ọmọ kékeré tó bá ní èélá àwọn ó dòun gbàgbé tí ẹ bá ní ìfó lára ẹni ọmọ ìpara àbí orí máa ń yún yàn ẹni kọ́ mi parí ọ̀dà gan ni ìyẹn iṣẹ́ tí mo múlẹ̀ yìí ìpara kòkòrò ní ẹja wò ẹ bá bẹ́ẹ̀. oríkì máa ń burú títí kó gbógun ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o ẹ jẹ́ ká kó lódò márì ká fọba tó wáyé káyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ ó pè ọ́ o. ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹ rí akáko òṣèré yìí káde ọ̀gá àgbọ̀dá bí ẹni yẹyẹ ọba dàrú lálẹ́ àgbẹ̀yẹ. ẹ jẹ́ fún yín ní tùràrí rẹ̀ kan. ẹlòmíì wà níbì kan wọ́n taṣọ bò ó lójú ni wọn ọ̀já yóò rí bọ́ọ̀ bá wọṣọ mílíọ̀nù kan tó sì gbé mọ́tò mílíọ̀nù 8 lọ́wọ́ ẹni tó sì jẹ́ pé gbogbo aṣọ tọwọ́ kọjá aṣọ àpò 5 lọ òun láyé ọmọ àlọ́ ọ̀dọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti taṣọ bò ó lójú aṣọ dúdú wọn ọ̀já yóò rí wọn ọlọ́run mo fi wákàtí ọ̀wọ̀ yìí bẹ̀rù àwọn ẹni bí ẹni ìkà tí wọ́n máa ta aṣọ dúdú boni tí wọ́n jẹ́ ká yóò rògbò èèyàn ọlọ́run bá gbé wọn dè wọ́n ta aṣọ bò ìyá mi dé pé gbogbo ọmọ ológun tó jáde lára rẹ̀ ògo wọn ọ̀tàn ọ̀pọ̀ náà ayé gbá bí wọ́n ti ń lọ orí òkè ni wọ́n ń lọ lẹ̀ àìmọye ìwẹ̀ ni wọ́n ti wọ̀ wọ́n lọ ológo ògo ọ̀wọ́ òsì ṣiṣẹ́ nígbà wọn bá ti ta aṣọ sí àwọn lára ayé ò ní rìnà rí wọn gbogbo etí tí wọn máa gbọ́ mi ògo yẹn tán o ẹ wá gbọ́ ọ̀yá ewé ata àjọsìn ẹni wọn bá ń jà kọ àwọn àgbẹ̀ ní ẹbẹ̀ ẹ má wulẹ̀ pẹ́ lọ́ọ̀rọ̀ àlọ́jà ẹ bá lọ́ọ̀rọ̀ àlọ́jà yóò nà yín lówó torí ọ̀pọ̀ tútù rẹ̀ lọ́dà o ẹ̀rà ẹjọ́ pé ẹ lọ já kọ́pọ̀ ẹ lọ já ewé yẹn kọ́pọ̀ ẹ lọ sóko ẹni wọn bá ń já kọ́pọ̀ kódà ẹ já ẹ tún já ata mọ́ ẹ kó sódó ẹ̀rùn alámọ̀ sẹ́mi pé méjì ni ẹ̀rùn àwọn kámẹ́ òun náà lápẹ̀lẹ̀ ẹ̀rùn sí rí ẹ̀rùn alámọ̀ èyí tó lanu sílẹ̀ báyìí ẹ̀jọ̀ pọ̀ ó di inú odó ẹ ti kó sí táwọn ọmọ ti ń gun ẹ máa lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ẹlẹ́yìn wa kéré òwú ẹ̀rọ wọn ń pè ní kéré òwú ṣe rí bí òwú bá so
tí àwọn ọ̀yà wa bá yọ òwú kúrò lára rẹ̀ wọ́n máa ń kun èso kéékèèké kókó kan nínú rẹ̀ kókó yẹn òun ni èso rẹ̀ kókó yẹn lẹ nídìí tábà tí lọ́dọ̀ àwọn ẹlẹ́rọ ọmọ tẹ́lẹ̀ èyí fẹ́ ra kókó òwú tàbí kẹ́ ní kéré òwú òun ni wọ́n tà fún yín ẹ wá jọ pọ̀ ọyẹ yìí sódó epo ọ̀bọ̀ yọ pọ̀ bá kán ẹni wọ́n máa gun tí wọ́n ti gun wọ́n ègún tán ni Olódùmarè o tí wọ́n bá ti gun tí wọ́n bá ti dàbí ẹpẹ́ ń kúnná lọ ẹ wàá mú ilé ọjọ́ tẹ̀ ti lọ kalẹ̀ ẹ dà á sí kí wọ́n wá gun pọ̀pọ̀pọ̀ dáadáa àìsà sóòrùn bòjì là á sá sí kì í pẹ́ tí fi gbẹ Olódùmarè o ẹ máa fin láàárọ̀ ẹ máa fin lálẹ́ ìka èèyàn tó bá wà ládùúgbò tó wọ́n bá sọ pé kò sí bẹ́ẹ̀ kọ́ rè ò ti jẹ́ ẹ wò mí wò ìdùn ẹnu fún yín wò mí wọ́n padà máa wá tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ má sọ wá dẹ̀dùn arinlẹ̀ ògo rẹ tá yóò rí tẹ́lẹ̀ ọ padà dẹni ayé rí ọjà tó gbọ́ kalẹ̀ tí ọ̀tà yóò padà di ohun tí ń tà nǹkan yóò máa wá wọnú ayé yẹn tí òjò bá fi káyé lọ wà láì kò jù bẹ́ẹ̀ lọ ìfikùn sí ọ́pọ̀ èsì sọ nítorí kọ wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi ẹ lọ́ọ́ ṣe káyé oyin ọwà ní gbẹdẹmukẹ ṣàdúrà fún mi o tí fídíò yìí bá dọ́wọ́ rẹ̀ má dé mọ́lé máa pín bó ṣe rí nù ni bó ṣe rí nù ni má sọ pé èyí títí ń bẹ lórí ò ní kọ́ mi mọ́ tó o bá kọ́ mi mọ́ èyí tí ń bẹ lára rẹ̀ ò ní dọ̀pọ̀ a máa kọ́ ọgbọ́n ni bó ṣe jẹ́ nù àwa náà tó ń kọ́ ọgbọ́n sí àdúró bó ṣe jẹ́ nù àdúrà gbogbo wọn gbà ó ń tá a fẹ́ Ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ Elédùmarè yóò lè jìnnà sí wa a pín sọmọ òkókó lára bẹ́ẹ̀ ni àgbàlagbà á pín kódà bí wọn bá fẹ́ kọ́lé tuntun á pín síbẹ̀ ẹ bù sínú náà lọ́wọ́ àgbogbo inú ilé yẹn ẹ pín tẹ́ bá ti kọ́kọ́ pín tẹ́ bá ti pín tẹ́ bá ti dáná kalẹ̀ tẹ́ bù sí ẹ ti gbogbo ilẹ̀kùn àti wíńdò ẹ jọ pé bí ọgbọ̀n ṣẹ́jú kẹwàá ṣẹ̀ sí kẹrù náà wá jáde kódà ìyẹn máa ṣe é sínú ilé rẹ̀ inú ilé tí ẹ ti ń gbé náà ẹ pín ẹ rí i pé ẹrù òsínlẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́ bá bu tùràrí yìí sí tẹ́ ti dáná tẹ́ bù sí ẹ wà tilẹ̀kùn mọ́ ẹ bá ti tilẹ̀kùn mọ́ ẹ bá ti ṣe bí ẹ báyà bí ìṣẹ́jú mẹ́wàá ọ wà lọ́wọ́ ẹ mọ̀ pẹ́lú mi àyálégbé ni ọ̀wọ́ lọmọ táìmù tó sọ tó yẹ pé àwọn èèyàn yòókù èéfín rẹ ò ní máa dà wọ́n láàmú tó bá ti fin ó tilẹ̀kùn mọ́ ọ bá ti tilẹ̀kùn mọ́ ọ bá ti wáyà ó sílẹ̀kùn débi pé èéfín yẹn yóò rí bi jáde ẹ̀mí kẹ́mi burúkú kò ní wọnú ilé rẹ̀ gbogbo ẹni ọba wọ bẹ̀ ẹ̀mí rẹ̀ ni ọ máa jẹ kò sì jẹnu ọ̀dà púpọ̀ gan bẹ́ẹ̀ bá nínú rẹ̀ kò ní mọ̀gbà tí ọmọ ìsọ̀mù tó ṣe fóun tí bí ń bọ ọjà kò ní mọ̀gbà tí ọmọ àsọ fún ọ tí ẹ bá ní fírídọ́ọ̀mù lójú ọ̀nà àbó nínáwó lójú ọ̀nà ẹjọ́ òfin ẹ̀yin tọ́mọ yín máa lọ bí ẹ̀sáàmù tó pé ọ̀tọ̀ ni mo tó fẹ́ kọ ọ̀tọ̀ ni mo tí ọ̀nà kọ ẹjọ́ mo yóò fi tó àárẹ̀ yìí adára fún wa ọ̀rọ̀ alẹ́ ní òòrí ta ni kì í sọ́rí rẹ̀ ìjẹ́ gbọ́ báyìí èèyàn ra mọ́tò ní káwọn ojúkójú ọmọ bá wọn fún sára rẹ̀ àdúrà wọn gbà wọn láyé wa o kò ní yẹ lẹ nọ́mbà tí mo wí ẹ̀mọ́ ọ̀dọ̀ àìbá àmọ́ ẹ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ẹ kàn sí wa ìtọ́jú ara lẹ fẹ́ nípa ewé àtegbò tó bóyá lórí àrùn ara ni àbí nǹkan lọ déédéé ẹ kàn sí wa àádá yín lóhùn òkè òkúlẹ̀ wa ní àbí sálẹ̀ ọ̀sẹ̀ ẹ fẹ́ kábàá yín fi DHL gbé ẹ̀yìn rẹ̀ sanwó ẹ̀ tó fídíò tẹ́ ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà pé ìwọ tó bá béèrè nǹkan 2000 láyé àtijọ́ ni o ògbó fídíò tẹ́ ń wò yẹn àti bí ọdún mẹ́fà sẹ́yìn ni ìwọ tó bá fẹ́ jẹ́ WhatsApp group tó bá jẹ́ public ọ̀fẹ́ ni ṣùgbọ́n láyé àti béèrè kankan ẹ ti máa post sticker ẹ máa post fídíò ẹ máa post link kankan síbẹ̀ tó bá ti post ẹ̀ síbẹ̀ ìwọ àti link àti ohun tó post ìtàlẹ́ ìbá rẹ̀ ṣùgbọ́n private wà yàrá àṣírí tó jẹ́ pé wọ́n máa béèrè ohun tó bá wọ̀ lóríṣiríṣi tá a sì máa dán lóhùn 5,000 naira ní o ti ṣe àpò márùn faransé ló fi wọ mi ó sì máa san 5,000 lóṣù tágbára rẹ bá gbé á dára fún wa o ire o ire kàdùsì nílé gbogbo wa o. ìdíkà ìkàlẹ́nu máa ń ẹ̀ka ọ̀pọ̀jà ìgbẹ́yẹ ọ̀gá ìbámu ojú olóṣù máa ló máa ṣe gbámú lọ́wọ́ ẹni bá kalẹ̀ àbálẹ̀ ẹ̀jọ̀ òkè.